Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lẹ́ẹ̀kan sí. Àwa júbà yín o. A fọpẹ́ àfìyìn àfògo fún orúkọ yín lẹ́ẹ̀kan sí Olúwa ẹ gbà ọpẹ́ wa. Aláyọ̀ ayìn yín lógo nítorí pé a ní yín ní Ọlọ́run Olúwa ẹ gbà yín wa. Bàbá tún lọ báyìí nínú ọ̀rọ̀ yín. Lórúkọ Jésù Kristi ẹ jẹ́ kí òjò àánú yín ẹ jẹ́ kó rọ̀ lé wa lórí. Mo gbàdúrà ní ilékílé, ní ọ̀nàkọ́nà, ní ìletò kí ìletò. Níbikíbi tí ẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ ń gbọ́ ohùn mi. Ọlọ́run ẹlẹ́dàá, Ọlọ́run aṣẹ̀dá, Ọlọ́run tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jacobu, ní orúkọ Jésù Kristi yóò fọwọ́ tọ́ yín lónìí. Ẹ ò rí tí ń ṣe. Tí a bá rí gbogbo agbára ìjẹgàba lórí ayé yín lórúkọ Jésù Kristi, wọ́n káwọ́ wọn kúrò lónìí lórúkọ Jésù. Bá a bá rí ìtòsórí kankan lórúkọ Jésù, ọwọ́ náà gbẹ dànù. Bẹ́ẹ̀ lọ́n ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè lórúkọ Jésù, ẹ ò rí tí ń ṣe. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a tún dúpẹ́ aláyọ̀ àyìn Ọlọ́run wa lógo fún ẹ̀mí ìyè èyí tó fún wa. Ṣé tí yẹn bá jẹ́ alààyè ọkàn, kò sí tútí ò lè pa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ wo, alààyè ọkàn á pa títí débi pé a tún máa kùn sẹ́lẹ̀ dá ẹ̀, á complain sí Olúwa ẹ̀dẹ̀ ń wò mìíràn. Ẹ jẹ́ alààyè ni. Èèyàn ló ń sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tí ẹ̀mí bá kúrò nínú ènìyàn dasán. Àyìn Ọlọ́run lógo torí pé ẹ ò dasán. Àyìn Ọlọ́run lógo nítorí pé Ọlọ́run sì ní ète fún yín. Mo tún dúpẹ́ fún yín o nítorí pé ẹ tún ráàyè láti jẹ́ ká parapọ̀ gbàdúrà lórúkọ Jésù Kristi. Àwọn adínilọ́nà lórúkọ Jésù wọn ní dí ọ̀nà yín lórúkọ Jésù. Àwọn kan béèrè lọ́wọ́ wa nípa òjò àánú pé tí ẹ̀ rí Bible study iṣẹ́ bí wà. Ṣùgbọ́n a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn tí Ọlọ́run ràn lọ́wọ́ tí wọ́n wá ràn wá lọ́wọ́ ní background. Màá lo àǹfààní láti dúpẹ́ lọ́wọ́ àwọn fire conference committee. Iṣẹ́ wọn kọ́ yẹn rárá, iṣẹ́ wọn ò débẹ̀. Ṣùgbọ́n wọ́n rí struggle wa ní àwọn area kan. Wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ láti àtúnráyè gba ẹnìkan sí. Wọ́n ní ká gba ẹnìkan yóò tó lè máa ràn wá lọ́wọ́ ní area yẹn. Ẹ̀rí tàbá ní ká fi economic situation Nigeria wò, àwọn ò blame àwọn tí ó ń wáṣẹ́. Ẹ bá rí iye tẹ́lómi á lóun fẹ́ gbà. Àwọn akànnà rẹ̀ nìjà pé kú tiẹ̀. Ẹ̀rí ṣùgbọ́n wọ́n ràn wá lọ́wọ́ láti jẹ́ kí yẹn ṣe. Iṣẹ́ yẹn ló dàbí pé ó ń pọ̀ sí. Àdèlè blame Ọlọ́run pé iṣẹ́ ń pọ̀ sí o, iṣẹ́ ń pọ̀ sí o, àfẹ́ o, ó rọrùn. Ẹ má jẹ́ ká sọ mí. Ọwọ́ tí ó wà lórí iṣẹ́ yẹn kéré. Àdèlè gba ìgbàkúgbà. Wọ́n pa àwọn kan ní ìgbàkúgbà. Ó dàbí àwọn ọmọ mi kan tí wọ́n bá mi sọ mú ní kì í ṣe bí wà. Ó dàbí ẹni tá a gbà ní mo rántí. Ẹni ò tí ì lo ọjọ́ méjì ó ti send account number ẹ̀ sẹ́nìkan. Torí pé ẹni ó ní opportunity láti gba call yẹn. Lọ́jọ́ kejì ló send account ẹni yẹn ló wá sọ fún wa láti ṣe lè dànù. Lè gbàgbàkúgbà. A gbọ́dọ̀ gba àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run, àwọn tó ní ẹ̀mí Ọlọ́run ló yẹ kó yí wa ká. Ohun tó fà á nìyẹn. So lágbára Ọlọ́run bó ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, òjò àánú ó yẹ kó jáde àbí? Ṣé bẹ́ẹ̀ ṣe yọjú yẹn? Wọ́n sọ náà títí Sátidé. Wọ́n ló pẹ́ jù nìyẹn o. Wọ́n ní kò lè tó bẹ́ẹ̀ gan. Ẹ gbọ́ bẹ́yìn. Ohun àánú gan pàápàá ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ máa rí apá kejì èyí tí a kọ́ lọ ní oṣù tó kọjá lágbára Ọlọ́run. Iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Yóò tó rí pé a tún ti rí ọwọ́ kan tó tún kún wa sí. Ẹ dákun ẹ má yẹ ká gbàgbé August. Oṣù yẹn ó ní agbára. Àwa ti máàkì ẹni kàlẹ́ndà wa ń ṣiṣẹ́ takuntakun lé lórí. A dẹ̀ ní ìgbàgbọ́ pé ẹ̀yin náà ń ṣiṣẹ́ takuntakun lé lórí. August ni ó ní fire conference. Kì í ṣe ọkàn mọ́, ó ti di méjì. Ọlọ́run ràn wá lọ́wọ́ ní ọdún yìí púpọ̀ láti wà ní London ní oṣù August. Tá tún wà ní ìlú Freiburg ní oṣù August yẹn náà. Bá ti di on the 9 ní August, London fire conference ó ní a máa ṣe. Ọjọ́ kan péré ni. So kò sí pé bóyá mi lè wá ọjọ́ mẹ́ta, ọjọ́ kan péré lélẹ̀. Yorùbá lọ́n ṣe làkàlẹ̀ fún wa nìyẹn. Inú wa sì dùn sí. Ní London tí on the 9th nìyẹn. Tó bá ti di on the 23rd and 24th, 23 àti 24 ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ká èwo ní 23rd and 23 àti 24
ní August yẹn ìlú Freiburg ni a máa wà ní orílẹ̀-èdè Germany fún fire conference tá a máa ṣe ní àkọ́kọ́ ní Germany lọ́hùn ó máa cover fún Europe. Mo gbàdúrà pé Ọlọ́run wa á ràn wá lọ́wọ́. Flyer náà ẹ máa rí ní òrèkóòrè a máa make sure pé ẹ̀ ń rí tàbádẹ́ rẹ̀ tí bá fẹ́ bá wa pín jẹ́ kán béèrè lọ́wọ́ wa tí wọn ò bá rí wà ní social media wà káàkiri ní social media jẹ́ kán béèrè lọ́wọ́ wa jẹ́ àwọnú àdúrà wa lọ. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa, catch us the foxes. Òyìnbó bíbélì ni mo fẹ́ lò. Òyìnbó bíbélì sọ pé ó pè ní catch us the foxes. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa. Mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ fún wa. Tẹ́ ẹ bá wo ibì kan péré ni ọ̀rọ̀ yẹn ti farahàn ní bíbélì ní orí Solomoni orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Song of Solomon chapter 2 verse 15. Ó ní bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀. A ní àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí ń ba ọgbà àjàrà jẹ́. Àwọn ọgbà àjàrà wa tó ní ìtànná. Má ṣe o. Ṣé rí ẹranko tán pè ní kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn fox. Ẹranko yẹn hunting animal ni yẹn ni pé ẹranko tó ń dẹ̀gbẹ́. Ẹranko tó ń dẹ̀gbẹ́ lára àwọn ẹranko tó gbọ́n jù láti dẹ̀gbẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ wà níbẹ̀. Lára àwọn ẹranko tó mọ̀ láti bà nǹkan jẹ́ wọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ àtàwọn kan tó ń jẹun àtàwọn kan tí ò kì í jẹun òun ló máa ń bàjẹ́. Kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe rí kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn ni bíbélì fi ń júwe àwọn kan nínú ayé yìí tó jẹ́ àwọn abàwọn rere jẹ́ nínú ayé ènìyàn. Bíbélì fi kọ̀lọ̀kọ̀lọ̀ ṣàpẹẹrẹ àwọn kan nìyẹn. Iṣẹ́ tí wọ́n nìyẹn. Wọn ò ní nǹkan láti àdìmọ́ láìwé ẹnikẹ́ni ṣùgbọ́n wọ́n ní nǹkan burúkú láti ṣe sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ bèrè pé kí nìdí gbà mí wọn ò nídìí rí tábà tí bá ṣe ń wọnú àdúrà yẹn lọ lẹ́tọ́ mọ̀ pé àdúrà gidi ni arákùnrin yìí máa gbà níbẹ̀ yẹn tó ní kí Ọlọ́run kó ṣàánú fóun kó mọ̀ mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé òun. Jẹ́ káwa náà tẹ̀ra mọ́ káwa náà sọ fọ́lọ́run lónìí kí wọ́n tó kí wọ́n má ti rí wa rárá ká má rí àwọn ọmọ wa ká má rí ọkọ wa ká má rí aya wa. Àwọn kan tó àwọn abàwọn tó dáa jẹ́ nínú ayé ènìyàn àwọn adá ọ̀nà ayé ẹni rú àwọn náà pè ní kọ̀lọ̀kọ̀lọ̀. Àwọn tó ń dúró dé èèyàn nígbà tí rí ẹni bá dé àwọn náà pè ní kọ̀lọ̀kọ̀lọ̀. Iṣẹ́ tí wọ́n nìyẹn kò sí nǹkan nínú dictionary wọn. Láti tamati gbọ́ bí ìṣe ó ní kó mú àwọn kọ́lọ́run bá mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀. Ó láwọn kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń bá nǹkan tó oh God ó ní èso àjàrà nọ́mbà mọ́ tó ń pè ní èso àjàrà ní vineyard ni. Múṣẹ́ tí èèyàn ń ṣe ni kó tó lè ní vineyard. Kì í ṣe oh God àwọn ibi tó ti ń ṣe ìfúntí nìyẹn o tó ti ń ṣe wine. Múṣẹ́ tí èèyàn máa ṣe ni kó tó gbìn kó tó tẹ̀ǹdẹ̀ iṣẹ́ gidi mà ní wọ́n máa ojoojúmọ́ náà máa ń lọ bẹ̀ wo wọ́n kí ni èso tó ń fi ṣe wine nìyẹn. Tó bá ti lọ fi ọjọ́ kan kọjá ìgbà tó yẹ kán harvest ẹ̀ wọ́n ti waste gbogbo season yẹn nìyẹn. Àìmọ̀ owó rọ̀gùrọ̀gùn náà waste ni. Wọ́n ní àwọn àjàrà tó ní ìtànná yẹn ni kí wọ́n ti ń yọ flower olóko ti ń rí ó ti ń yọ pé yes harvest ọdún yìí máa ní agbára wọ́n á dẹ̀ bẹ̀ wọ́n á dẹ̀ bàjẹ́. Ayé tí ẹni ẹlẹ́ni ti tó ti plan fún ọjọ́ iwájú ẹ̀ irọ́ máa wò mọ́lẹ̀. Mo gbàdúrà gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ ayé yín tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nígbà tá a fi parí àdúrà yìí wọ́n á dẹni àwátì inú ayé yín lórúkọ Jésù Kristi. Ibẹ̀ yẹn ọ̀rọ̀ ibi àdúrà yẹn gan ni màá ti bẹ̀rẹ̀. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ oh God àwọn tó ń yọ̀ nígbà ìṣòro ẹni. They rejoice at one's problem. Ìṣòro ẹni inú wọn máa ń dùn ni. Àwọn náà ló wà nídìí orò tó rò fi ń ké o. Àwọn ló ṣiṣẹ́ burúkú yẹn o wọ́n contribute sí o. Sí ẹ̀yẹn máa náà máa wo ẹni tó ti down already wọ́n tún wá fi ń ṣe yẹ̀yẹ́. Bí ìwé ṣe sọ gan nìyẹn Proverbs chapter 17 verse 5 ẹ̀gbọ́n kan tó sọ ni Proverbs 17 verse 5 ó ní ẹnikẹ́ni tí ó bá sín òtòṣì jẹ ẹnikẹ́ni ló pé he who mocks the poor ẹnikẹ́ni tí ó bá sín òtòṣì jẹ ó gan ẹlẹ́dàá rẹ̀ ìyẹn ni pé ẹni tó rò pé òun sín
òtòṣì jẹ́, ẹni tó wà ní problem tó ń sìn wọ́n jẹ tó fi wọ́n ṣe yẹ̀yẹ́, ó fi ṣe yẹ̀yẹ́. Bí sọ pé irú ẹni bẹ́ẹ̀ kò fi òtòṣì ṣe yẹ̀yẹ́ o, ẹni tó dá òtòṣì yẹn òun ló fi ń ṣe yẹ̀yẹ́ gbọ́. Ṣe pé turu ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́, ẹ tó rò bóyá òun lè fi Ọlọ́run ṣe yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ ni wá tẹ̀síwájú, ó ní ẹnikẹ́ni tí ó ń yọ̀ sí ìjàmbá kò ní lọ láì jìyà. Ẹnikẹ́ni tó ń yọ̀ sí ìjàmbá ẹlòmíì, burúkú tó ṣẹlẹ̀ sí ẹlòmíì ọlọ́lọ́ mu, yes. Ṣe ń pé àwọn Kìrìsìtẹ́nì á ní àdúrà gbà báyìí. Torí ẹ jẹ́ ká tẹ̀ ẹ̀kọ́ gbà náà kí n tó tẹ̀síwájú ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ má jẹ́ kí àwọn tó ń fi ìpèníjà mi ṣe yẹ̀yẹ́ lọ láì jìyà. Ìyẹn ò kí ń ṣe revenge o, Bíbélì ló sọ bẹ́ẹ̀ ni o. Tí Bíbélì ò bá sọ̀rọ̀ kan mi ní pè nínú àdúrà. Bíbélì ló sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá fi ẹlòmíì ṣe yẹ̀yẹ́ nítorí nǹkan tó ń là á kọjá, wọ́n lẹ́ni ò ní lọ láì jìyà. Ó dà, báwo làwọn yẹn ṣe máa mọ̀ pé Ọlọ́run tẹ́ ń sìn ẹ̀yọ Ọlọ́run alààyè ni? Sọ fún Ọlọ́run bí tá ti bẹ̀rẹ̀ àdúrà wá nìyẹn lónìí. Jésù Olúwa, ẹ má jẹ́ kí àwọn tó ń fi ìpèníjà ayé mi ṣe yẹ̀yẹ́ lọ láì jìyà. Oh Lord, don't let those who mock my challenge go unpunished. Jésù Olúwa, tá a bá rí ẹnikẹ́ni, ẹ rí mọ́mì yẹn sọ fún mi, wọ́n láwọn lè lọ ṣọ́ọ̀ṣì wọn mọ́. Mo ní kí ló dé? Wọ́n ní ọmọ wọn náà ló dá wàhálà lẹ̀. Wọ́n sẹ́ńtẹ̀sì sí prison, ó tán o. Kò sówó tí wò kí ń palẹ̀ tí wọn. Àwọn náà nìyẹn wọ́n náà ń sin Ọlọ́run. Wọ́n náà ń sin Ọlọ́run, ọmọ wọn nìyẹn nú ẹ̀wọ̀n. Mo ní Bíbélì ni ó ní ẹ tó bá ti sin jẹ nínú situation yín yẹn pé kò ní lọ láì jìyà. Jésù Olúwa, ẹ má jẹ́ kí àwọn tó ń fi ìpèníjà ayé mi ṣe yẹ̀yẹ́ lọ láì jìyà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo àwọn tó ń fi ìpèníjà mi ṣe yẹ̀yẹ́ ní orúkọ Jésù Kristi, ẹ ní lọ láì jìyà. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Olúwa, ẹ má jẹ́ kí àwọn tó ń fi ìpèníjà ayé mi ṣe yẹ̀yẹ́ lọ láì jìyà. Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Gbogbo àwọn tó ń fi ìpèníjà ayé mi ṣe yẹ̀yẹ́, Olúwa, ẹ kó wọn jọ pọ̀ sójú kan. Olúwa, ẹ má jẹ́ kán lọ láì jìyà o. Gẹ́gẹ́ ọ̀rọ̀ yín ló sọ bẹ́ẹ̀ o. Olúwa, ẹ má jẹ́ kán lọ láì jìyà. Torí pé òní jẹ́ ọjọ́ ìṣẹ́gun fún mi. Olúwa, ṣùgbọ́n ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Olúwa, ẹ má jẹ́ kán lọ láì jìyà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo sọ̀rọ̀ kan nínú àdúrà tí mò ń gbà fúnra mi. Ṣé rí òní ọjọ́ ìṣẹ́gun ló máa jẹ́ fún ọ̀gọ̀rọ̀ ènìyàn lórúkọ Jésù Kristi. Nínú àwọn tí yóò jẹ́ ọjọ́ ìṣẹ́gun fún, Ọlọ́run kà yín mọ́ wọn. Ṣùgbọ́n bí tó yẹ ká ti bẹ̀rẹ̀ àdúrà yẹn gangan nìyẹn. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ṣé nǹkan tó dá ẹ wo, mo ní aníṣẹ́ ṣe, mo fẹ́ clear abìkan ní ká tó bẹ̀rẹ̀ àdúrà yẹn ni mo ṣe lo ẹsẹ̀ Bíbélì yẹn. Ṣùgbọ́n kíní kan sọ̀rọ̀ sí mi létí ńgbà tí à ń gbàdúrà yẹn. Ẹ gbọ́, ẹni tó gbàdúrà àti gbà àwọn tó fi ìpèníjà ayé mi ṣe yẹ̀yẹ́, ẹ má jẹ́ kán lọ láì jìyà. Ṣáwa gan kì í ṣe bẹ́ẹ̀. Ibi tí mo lọ gangan nìyẹn tí mo fi pé àdúrà yẹn o. Torí máa ń sọ fún àwa Kìrìsìtẹ́nì pé tá a bá gbàdúrà sí Ọlọ́run, ẹ jẹ́ káwa fúnra wa kọ́ mú ìdènà tó wà ń bẹ̀ kúrò. Tó pé Bíbélì ti sọ̀rọ̀ yẹn. Ó ní Dáfídì ní bí èmi bá gba ìṣẹ̀ ní àyà mi, ó ní Olúwa kì yóò gbóhùn mi. Báwo àdẹ̀fẹ́ kọ́ lọ́n gbóhùn wa? Kó má di pé ẹni tó bá rẹ̀ fi ẹ̀ṣẹ̀ sínú ayé ẹ̀ tó bá ń gbàdúrà, gbígbà tí ó ń wèsì dátà ẹ̀ ni, ó ń wèsì àsìkò oorun ẹ̀, ó ti tún wèsì ẹ̀ báyìí. Àsìkò tó yẹ kó máa ṣe nǹkan mi, ó ti wèsì ẹ̀ báyìí. So ó máa ń wù mí tá a bá ti ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ báyìí, ká kọ́ mú ìdènà yẹn kúrò kọ́nà wa lè gún pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ kí n kàkín kan sí wa létí láti fi buttress ọ̀rọ̀ mi yẹn. Proverbs chapter 24 verse 17. Proverbs 24 verse 17. Ẹ̀yin alákọ̀wé lè jẹ́ ká pè lóyìnbó yẹn. Kẹ́ lè ráyè sí grab ẹ̀. Tó bá ní ìwé òwe orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹtàlélógún, ẹlòmíì máa crack brain ẹ̀. Ṣùgbọ́n tí mo sọ ẹ̀ ní Proverbs chapter 24 verse 17. Ẹ̀gbọ́n ó ní má ṣe yọ̀ nígbà tí ọ̀tá rẹ bá ṣubú. Ẹ̀yin náà gbọ́ bẹ́yìn, má ṣe yọ̀ nígbà tí ọ̀tá rẹ bá ṣubú. Nígbà tí ó bá kọsẹ̀, má ṣe jẹ́ kí ọkàn rẹ kí ó yọ̀. Bíbélì sọ bẹ́ẹ̀. Kí ló fà? Èèyàn náà ni Ọlọ́run ló dáa. mo wá kà síwájú láti kí wá ní implication yẹn tí ọ̀tá mi báyìí pé nǹkan tó máa ń dùn máa wà kìrìsìtẹ́nì nínú nìyẹn. Gbogbo àwọn tá a yé nìyẹn, ó yá ìṣègbè dànù, ó yá ìṣègbè tọpọtọpọ. Tó bá possible fún kìrìsìtẹ́nì mi, á ní kí Ọlọ́run jẹ́ kí ọ̀tá òun kó kú tọmọtọmọ tọkọtọ. Àwa kò nìkan, ẹ gbọ́ kí ni èrè kìrìsìtẹ́nì fún yẹn? Bẹ́ẹ̀ ni ká má ṣe bẹ́ẹ̀.
ẹ̀rí mo wá kà síwájú sí ẹsẹ̀ tó tẹ̀lé verse 18 kí ni implication ẹ̀ tí n bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ pèlè ní kí olúwa má bàa bínú bí ó bá rí i yóò sì yí ìbínú rẹ̀ padà kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ṣẹ́gbọ́n ní kété tí wọ́n bá dùn sí ìbànújẹ́ àwọn ọ̀tá wa a jẹ́ pé ọjọ́ yẹn la sọ fún Ọlọ́run pé olúwa ìbànújẹ́ yẹn tán olúwa má bínú sí wọn mọ́ fún wọn lẹ̀ ó ti tó bẹ́yìn Ọlọ́run dẹ̀ ti parí iṣẹ́ ẹ̀ nínú ayé wọn ẹ̀rí mo rántí lọ́dún yẹn lọ́hùn nínú ìjọ wa tẹ́lẹ̀ mo ṣe ìránṣẹ́ nínú ìjọ yẹn ni lóbìnrin kan ó gbé blackmail yẹn dé tó ní agbára kí ló dẹ̀ fà á bá wí pẹ̀lú ọwọ́ agbára pé láàrin àwùjọ ọmọ Ọlọ́run ló ṣerú eléyìí ó tán ẹ̀ṣẹ̀ wa nìyẹn owó wà lọ́wọ́ ẹ̀ dáadáa náà bí owó yẹn ló ń gùn láyé ìgbà yẹn owó yẹn gùn torí pé òótọ́ tó wà ń bẹ nìyẹn ọ̀rẹ́ ẹyọ kan ó fẹ́ ká ti gbogbo ṣọ́ọ̀ṣì wa ìdá mẹ́wàá ẹyọ kan ó gbé tẹ́ everybody mi kì í ṣeré o ṣùgbọ́n àwárí torí pé ó wà lọ́wọ́ ẹ̀ kó wá ṣe nǹkan ẹ̀gbin ká wá dákẹ́ ká wá ní God bless you God ò lè bless yẹ owó ẹ̀ ló máa mú kúrò ìgbàgbọ́ wa nìyẹn pé owó ẹ̀ ló fẹ́ mú kúrò àṣé kò mú owó nìkan kúrò ó ní access sí ọ́fíìsì commissioner of police ló gbé blackmail yẹn dé ẹ̀yìn pé pásítọ̀ kan wá ẹ̀ ṣàǹpá àwọn pásítọ̀ Nàìjíríà lórúkọ ẹ̀wọ̀n lórúkọ rere tó ibi tí nǹkan tí mo sọ nìyẹn ló gbé ó ti pẹ́ báyìí o ló gbé blackmail yẹn dé ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín làwọn ọlọ́pàá dé wọ́n ní you are wanted kí ló dé pé we invite you from the office of the Lagos State Commissioner of Police mo ní kí ló ṣẹlẹ̀ mo ní competition ọmọ yín pé pé assassin ẹ ní àwọn assassin ní mẹ́mbà tó máa ẹ máa gbowó lọ ẹ̀dẹ̀ máa bínú fún ẹ̀rín yẹn ìdí ẹ̀ ni pé ẹ̀ńtà bá ti rántí àkànmọ́ rẹ́rìn ni pé ìyẹn máa tún lágbára o ẹ̀yìn pé tẹ́ bá ti pé ẹ kàn máa mú ẹnìkan ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn togun tẹ́ bá ti gbowó lọ́wọ́ ẹ̀ tán ẹ̀yìn tó tẹ́ni ẹ bá ti wá realize pé pásítọ̀ ti gbá mi ẹ wà rán àwọn àṣàṣì yín ẹ ẹnìkan pa ẹnìyẹn dànù so obìnrin kan sọ pé ẹ ti dúpọ̀ ìgbà ó ní ẹ wá fẹ́ jẹ́ kí n wá sí ọ́fíìsì commissioner of police wọ́n ní wọ́n invite mi ní ṣe gbé mọ́tò wá wọ́n níbẹ̀ ni mo ní ẹjẹ́ á máa lọ ó yà àwọn ọlọ́pàá wọ́n kọ́ wọ́n ní ká máa lọ kẹ̀ mo ní ẹ máa help mi ni ṣe àgbà pé mi ṣáà lè wọ mọ́tò yẹn kẹ́ ní kí n sanwó mọ́tò ṣùgbọ́n ilé wa sí ọkọ̀ ọ́fíìsì commissioner of police ó jìnnà èyí tí mi máa wá owó go com màá kàn mọ owó com nìkan padà ni màá fi sápò so àwọn wò wá àti ìdè bẹ́ẹ̀ táwọn ọmọ ọlọ́pàá yẹn ṣe pé this is blackmail wọ́n ti ń kọ́ mi gan wọ́n ń kọ́ mi bí mo ṣe máa sùn ẹni yẹn ní èmi ráyè sùn ni gbogbo táyà tí màá fi sùn yẹn a ní àwọn empowerment tá à ń ṣe ká fún àwọn èèyàn ní àwọn owó wọ̀nyẹn kí kán lè fi ṣe rere ẹ̀rí ibi tí mò ń lọ ni pé ní àwọn ọdún kan sẹ́yìn ẹnìkan ló kàn sọ ó ní ṣé mo mẹ́ni bẹ́ẹ̀ báyìí mo ní bá mi ṣe ní mọ̀ ó ní tí n bá rí bẹ́ẹ̀ mà àánú ẹ̀ á ṣe mí torí àkọ́ àwọn ọmọ wa àwọn ọmọ ìjọ wa pé ẹ̀yìn kan máa yọ̀ sí ìbànújẹ́ ẹlòmí ẹ̀dá Ọlọ́run ni èṣù ló ń lò ṣe nígbà tí mo rí arábìnrin yẹn níwájú Ọlọ́run àti ènìyàn mo fi kún owó tí mo fẹ́ fún pé mo tún wò pé àbí ẹ̀yin kọ́ yìí ni irọ́ mi ní yọ̀ sí ìbànújẹ́ ẹlòmí láyé bẹ́lọ̀ tí ń bẹ tẹ́mi yẹn bẹ láyé kò ní ṣẹlẹ̀ irọ́ torí mo mọ̀ pé tí n bá ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé ọjọ́ yẹn wọ́n á yí ìbínú kúrò lórí ẹni yẹn kó máa lọ yí lé mi lórí bàbá mi àgbàlagbà fúnra ẹ̀ kò sọ fún wa nú ọ̀rọ̀ rẹ̀ pé òun á yí kúrò lórí ẹni yẹn òun á dà sí gbó ó lóun á yí kúrò lórí ẹni tó olú ẹ̀ bá wà nítòsí ńkọ́ àbí kó rántí olú ẹ̀ lásìkò gbà yẹn so mo bẹ̀ wá bá ṣe gbàdúrà àkọ́kọ́ yìí mà dáa o ṣùgbọ́n ẹ jẹ́ ká ní attitude tó yàtọ̀ ẹ̀ tó bá yẹ pé àríbí ẹ̀yẹ ká máa jíjà tó wa tó bá yẹ pé àníra àti ìtọ́ ìdájí ẹ̀ṣẹ̀ jẹ́ ká lọ bá Ọlọ́run personally ṣùgbọ́n ẹ já tẹ̀síwájú àdúrà mo kàn ní kí n ṣàlàyé fún yín ní pé ó jẹ́ dandan ká mú yẹn kúrò lọ́nà bá a bá fẹ́ bọ́ lóòótọ́ lọ́wọ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ Jésù Olúwa ẹ má jẹ́ kí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé ẹ má jẹ́ kán borí ìdílé mi ẹ má ní ìdílé yín àwọn ọmọ yín mò ń sọ yín gan fúnra yín o ọkọ yín aya yín àwọn ọmọ yín o ẹyọ ibi tẹ léèyàn sí Jésù Olúwa ẹ má jẹ́ kí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé kan borí ìdílé mi oh Lord don't permit the foxes of the world overcome me overcome my family overcome my children Jésù Olúwa ẹ má jẹ́ kí àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé ẹ má jẹ́ kí wọ́n borí ìdílé mi ẹ
ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé lórúkọ Jésù Kristi, Olúwa má jẹ́ kan borí ìdílé mi. Olúwa ẹ dáàbò bò wá. Àánú yín la bẹ̀bẹ̀ fún. Olúwa ẹ dáàbò bò wá. Olúwa ẹ dáàbò bò wá. Nípa àánú yín, Olúwa ẹ dáàbò bò wá. Olúwa ẹ dáàbò bò mí tọmọtọmọ. Olúwa ẹ dáàbò bò mí tayátayá. Olúwa ẹ dáàbò bò mí tọkọtọkọ. Olúwa ẹ dáàbò mí tìdílé. Bẹ́ẹ̀ ṣe máa mú ní ẹ̀yin ọmọ Ọlọ́run, torí pé Ọlọ́run nìkan ló lè gbà yàn lọ́wọ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn tá à ń sọ wọ̀nyí, ìkà ni wọ́n láàánú ẹnikẹ́ni. In tó bá da, ibi tó bá da, ayé tó bá da, òní wọ́n dé lálejò. Ní orúkọ Jésù Kristi, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé lórúkọ Jésù Kristi, Olúwa ẹ gbà mí lọ́wọ́ wọn. Ní orúkọ Jésù, Olúwa ẹ gbà mí lọ́wọ́ wọn. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Arákùnrin kan wà ní Bíbélì, gbogbo alamọ orúkọ yẹn, Káínì. Oníbúrà kan tá à ń pè ní Ábélì. Oh my God. Ṣé rí Káínì yẹn, òun la lè pè ní àpẹẹrẹ owú kíkorò. Àpẹẹrẹ owú kíkorò. Tán máa béèrè pé bọ̀dá Káínì, ẹ̀dẹ̀ pa àbúrò yín. A jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ tó ní agbára sí, ó ṣẹ̀yìn wọnú egungun nìyẹn o. Irọ́ o, ẹni tó máa ṣe bí oláròjinlẹ̀ kò ṣẹ́ wọnú egungun o. Irọ́. Àwọn méjèèjì ló decide láti rú ẹbọ sí Ọlọ́run. Ẹ̀rí, ìgbà tí Káínì tó rú ẹbọ pàrùpàrù fún Ọlọ́run, yẹn pé kì í ṣe recommended sacrifice. Òun ni mo pè ní onídìrí mo ṣe pè ní pàrùpàrù. Tí wọ́n kan máa ṣe mistake pé Káínì lọ mú àwọn nǹkan tí ó da. Irọ́ o, kì í ṣe sacrifice tó wà recommended sí Ọlọ́run ni. Ṣùgbọ́n àbúrò ẹ̀ ṣe tiẹ̀ dáadáa lọ́nà tó dáa. Ó sì ń rí bẹ́ẹ̀ dùn ní o. Bàbá kan ìyá kan ló bí àwọn méjèèjì. Ìgbà tí kan ti ń ṣe arúmọjẹ tó ń ṣe àparú àtamọ̀ àtagbè tó fi ń lo ayé ẹ̀, ìkejì bẹ́ẹ̀ sì tu ayé ẹ̀, ó dẹ̀ ṣe rere, ó tán o. Ẹ̀ṣẹ̀ nìyẹn o, torí pé ó ṣeun tó tọ́ fún ayé ẹ̀, ó dẹ̀ ń jèrè ẹ̀. Kí wá ní Káínì ṣe? Genesis chapter 4 verse 8 bẹ́ẹ̀ sọ pé ó ní Káínì sì bá arákùnrin rẹ̀ Ábélì sọ̀rọ̀. Gbogbo alámọ̀ kan tó sọ fún nìyẹn. Ó sì ṣe bí wọ́n ti wà ní oko, Káínì da ojú ìjà kọ Ábélì arákùnrin rẹ̀, ó sì pa á. Ẹ̀rí, àwọn tó ń fi ẹ̀rín bà tèèyàn jẹ́, wọ́n máa rẹ́rìn sí yẹn báyìí, wọ́n máa advice yẹn báyìí. Ṣùgbọ́n oh God, àánú àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe mí. Àwọn tó ń fi ọ̀rọ̀ wọn lo ẹni tó ń ṣe wọ́n. Ó ní ó bá arákùnrin rẹ̀ sọ̀rọ̀ yẹn pé lásìkò gbà yẹn kò jẹ́ ká burú ẹ fura. Ó ń ba rẹ́rìn-ín, ń bá jó òwe ń ṣe ibẹ̀ ẹ̀dẹ̀kẹ́rẹ́, ẹ̀jẹ̀ wà nú ẹ̀, ó tutọ́ fún jáde ni. Àwọn èèyàn kan wà bẹ́yẹn. Ó dẹ̀ pa á. Ó pa á kìí ṣe pé torí pé ó yáwó lọ́wọ́ ẹ̀. Ó pa á kìí ṣe pé torí pé kò san gbèsè tó bá jẹ. Ó pa á kìí ṣe pé torí pé ó rí pé ó ṣògùn sóhun. Ṣùgbọ́n ó pa á nítorí pé Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀. Mo gbàdúrà, tá bá rí ẹnikẹ́ni tí kò rí làálàá yín lórí àwọn ọmọ yín o, ṣùgbọ́n wà tí ọbẹ̀ wá ṣe tán báyìí táwọn ọmọ yẹn wá ń ṣe lójú yín, ó wá ní òun fẹ́ ṣe yín níkà. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù kò ní lọ láì jìyà. Bí èrè sọ bẹ́ẹ̀. Sọ fún Ọlọ́run, gbogbo àwọn tó yí mi ká tí ẹ̀mí owú kíkorò ń yọ lẹ́nu, Olúwa pín wá níyà kí wọ́n tó bà tèmi jẹ́. Kí wọ́n tó bà ọgbà àjàrà mi jẹ́. Kọ́nà kò pín yín níyà dànù. Ẹ̀rí, wọn ò bí yín papọ̀, wọ́n ti bí yín papọ̀ ńkọ́. Kan bí yín lọ́jọ́ kan náà. Kan bí yín kó jẹ́ pé ọmọ yẹn kan ló máa ń wáyé, ṣùgbọ́n ẹjọ́ wáyé papọ̀ ni. Wọn ò lè mọ Táyé àti Kẹ́hìndé láàrin yín. Kí ló ṣe bá yé tiẹ̀ ló fẹ́ wá. Fọlọ́run kó pín yín níyà dà kẹ́ lè ráyè ṣe rere, káwọn ọmọ yín lè ráyè ṣe rere. Ní tí mò ń sọ nìyẹn. All those who surround me, that the spirit of bitter jealousy has eaten up, separate us. Ẹ̀mí owú kíkorò, ẹ̀mí owú ti jẹ wọ́n run. Mi ò gbọdọ̀ gbẹ́sẹ̀, ẹsẹ̀ mi yẹn náà máa wò. Ó dàbí mọ́mì kan tó ń bá mi sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta. Wọ́n ní ọ̀rẹ́ yẹn owó ti pọ̀ jù. Mọ́mì yẹn ní àwọn táwọn dẹ́ ń sọ̀rọ̀ àwọn ìlọ́kọ mọ́, ọ̀rẹ́ wọn sì lọ́kọ. Mọ́mì tó bá mi sọ̀rọ̀ wọ́n ní àwọn ọkàn wọn balẹ̀ nídìílé wọn, kì í ṣe pé bí ń pa wọ́n, ṣùgbọ́n rọ́ o tí wọ́n yẹn gan-an ló máa ranjú wọn báyìí. Wọ́n sọ fún mi ní ikú nìyẹn, ikú ń bọ̀, owú kíkorò. Ọlọ́run mi o, tẹ́ ẹ bá gbọ́ ìtàn àwọn tí wọ́n ti bà ọgbà àjàrà wọn jẹ́ nítorí owú kíkorò, àyà yín á já. Sọ fún Ọlọ́run. Kí n bá àwọn olóyìnbó pè é ṣe. Those who surround me,
that the spirit of bitter jealousy has eaten up, separate us, O Lord. Gbogbo àwọn tó yí mi ká pátá, gbogbo àwọn tó yí àwọn ọmọ mi ká, gbogbo àwọn tó yí aya mi ká, gbogbo àwọn tó yí ọkọ mi ká, tí ẹ̀mí owú kíkorò tó ń yọ lẹ́nu, Olúwa pín wa níyà kí wọ́n tó ba ọgbà àjàrà mi jẹ́. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo àwọn tó yí mi ká, gbogbo àwọn tó yí àwọn ọmọ mi ká, gbogbo àwọn tó yí ìdílé mi ká, ní orúkọ Jésù, tí ẹ̀mí owú kíkorò tó ti jẹun pátápátá, ní orúkọ Jésù. Olúwa pín wa níyà kán tó ba ọgbà àjàrà mi jẹ́. Olúwa pín wa níyà, 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 ní orúkọ Jésù. Olúwa pín wa níyà, ní orúkọ Jésù. Olúwa pín wa níyà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o. Àwọn akóbáni, iṣẹ́ wọn ni, oh God. Ṣẹ́rí àwọn tí mo pè ní akóbáni yẹn, àwọn tó ń kóbá wọ́n jókòó wọn jẹ́jẹ́ ni o. Àwọn tó jìyà ẹ̀ṣẹ̀ tí wọn ò ṣẹ̀, àwọn akóbáni. Iṣẹ́ wọn láti bà ayọ̀ àwọn ẹlòmíì jẹ́, àwọn ayọ̀ ẹni ẹlẹ́ni. Iṣẹ́ wọn nìyẹn. Wọn ò target anybody o, ṣùgbọ́n akóbáni ni wọ́n. Ìṣẹ̀dá tí wọ́n nìyẹn. Wọ́n á lọ forí kòkòkòkò. Ṣé ló dàbí báwo mo ṣe ṣe ló dàbí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan tán ló ṣẹlẹ̀. Wọ́n ṣe ráyọ̀tì ni o, wọ́n ṣe ráyọ̀tì ni o, wọ́n lọ ṣe déédéé wọn ni o, pé ó yá ó di gòbé, a máa gé dànù, a máa ṣe kíní kan dànù. Náà bá dáná sun arákùnrin yẹn, wọ́n ti nà mọ́lẹ̀. Àwọn rival gang yẹn náà bá da petrol sí, náà bá ṣáná sí, ló fò dìde, ló sá gẹ̀bẹ̀gẹ̀bẹ̀gẹ̀bẹ̀gẹ̀bẹ̀, ló bá ló rárí wọnú ilé onílé. Wọ́n làwọn yẹn wọ́n náà wo fíìmù lọ́wọ́ ni, wọ́n palẹ̀kùn dé ṣùgbọ́n wọn ò yí kọ́kọ́rọ́ sí. Àfi jùgà tó rárí wọnú ilé wọn ló ń sá kiri. Bó ṣe ń sá kiri lẹ́yìn náà yẹn mú kọ́tìn, bó ṣe ń sá kiri ló mú ṣíà, ló mú kápẹ́ẹ̀tì, bó ṣe ń gbora mọ́lẹ̀ orin náà yẹn bẹ̀rẹ̀ sí jó sí. Petrol wà lára ẹ̀, petrol sì ń ṣe jòlòjòlò lára ẹ̀. Ẹ̀rí àwọn ẹni ẹlẹ́ni, àtọkọ, ìyàwó, ọmọ méjì nínú ọmọ mẹ́ta, wọ́n dẹ̀ jóná pa sínú ilé ẹ̀pá ọ̀tá. Ọmọ kan yòókù tí ò jóná, òun ò sí nínú yàrá yẹn, ó sùn nínú yàrá mi. Ó nìkan ni ò jóná, ó kàn ní ìṣòro èéfín ni. Wọ́n lọ́mọ èyí tó sùn yẹn ló bọ́yọ̀ báyìí. Ó make sure pé àwọn àkóbá ni láwọn ẹni ẹlẹ́ni, wọn ò lọ ráyọ̀tì o, wọn ò lọ jà o. Ẹ gbọ́, tí báwọn Yorùbá tiẹ̀ ní akígbélé ẹni ká fọrùn rọ ni, ṣé rí pé òwe yẹn wọ́ọ̀kì láyé tá a wà yìí mọ́. Àwọn yẹn wà nílé wọn, wọ́n sì fọrùn rọ, àwọn akóbá ni. Èèyàn bíi Káínì. Mo ka kí ni ẹnu bíbélì, mo wọ́ndà, mo ní wá ṣe bí òun ló ṣẹ̀. Ẹ̀gbọ́n kan tí ìwé Joshua chapter 7 verse 1 sọ ni. Joshua chapter 7 verse 1. Ọ̀rọ̀ yẹn máa ń yà mí lẹ́nu tí bá ti kà á ni. Mo ṣe ń wo ètò wọ́n ní ṣùgbọ́n àwọn ará Ísírẹ́lì dẹ́ṣẹ̀ ìrékọjá nípa ohun ìfẹ́bú. But the children of Israel committed a trespass regarding their cursed things. Wọ́n dẹ́ṣẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì dẹ́ṣẹ̀ bàdà. Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì o? Bá ń gbọ́, nítorí Ákánì ọmọ Kámì ọmọ Sábì ọmọ Sérà ẹ̀yà Júdà, ó mú nínú ohun ìfibú. Bẹ́ẹ̀ ni ìbínú Olúwa ru sí àwọn ará Ísírẹ́lì. Mo ní ẹ gbọ́, ẹ̀yin náà fetí balẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn náà. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n dẹ́ṣẹ̀ ìrékọjá, wọ́n dẹ́ṣẹ̀ yẹn sí Olúwa. Ní tí Bíbélì sọ nìyẹn o. Mo á fẹ́ wò pé kí ni àwọn ọmọ Ísírẹ́lì ṣe o. Tí kì bá ṣe àwọn ọmọ Ísírẹ́lì gangan ló ṣẹ̀ṣẹ̀ yẹn, Ọlọ́run máa ń tó bá ṣẹ̀ṣẹ̀ yẹn, Ọlọ́run máa ń fìyà jẹ àwọn ọmọ ìlú nítorí ẹ̀. Bóyá ọba wọn ni. Ákánì, ta ni Ákánì máa jẹ́ gan? Àṣé èèyàn kan ṣáá ni, just one of the soldiers. Kò tiẹ̀ kì í ṣe olórí ogun, ó kan ìkànnú àwọn. Ó ní Ọlọ́run akóbáni burúkú wo ni arákùnrin òun ló ṣẹ̀. Bíbélì ń tẹnu mọ́ àwọn Ísírẹ́lì. Nígbà tó máa àwọn Ísírẹ́lì ní Bíbélì fi bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn, ó ní ṣùgbọ́n àwọn ará Ísírẹ́lì dẹ́ṣẹ̀. Nígbà tí ọ̀rọ̀ tó máa tún parí ẹ̀ ni pé bẹ́ẹ̀ ni ìbínú Olúwa ru sí àwọn ará Ísírẹ́lì. Ẹ gbọ́ nítorí Ọlọ́run.
ẹ mọ̀ iye àwọn tó kú lọ́jọ́ yẹn ni, ẹ mọ̀ iye àwọn tó kú dànù lọ́jọ́ yẹn torí ẹnìkan kì í ṣọba, kì í ṣèjòyè, kì í ṣe wòlíì, kì í ṣàlùfáà, ẹnìkan ṣá. Ọlọ́run mi o, mo gbàdúrà ẹni tó ti kó bára ẹ̀ kò ní kó bá yín lórúkọ Jésù Kristi. Tọ́lá àwọn ìdáwó yẹn àwọn ló kó bára wọn, ayé kọ́ ló ń ṣe wọ́n. Á sọ fún Ọlọ́run. Jésù Olúwa, gbogbo àwọn tó lè ba ayọ̀ ayé mi jẹ́, Olúwa dí wọn lọ́nà ká má dé ọ̀dọ̀ mi. Gbogbo àwọn tó lè ba ayọ̀ ayé àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe máa mú nìyẹn, kọ́lọ́run kó dí wọn lọ́nà ká má lè dé ọ̀dọ̀ yín. Oh Lord, prevent those who wish to destroy my joy. Gbogbo àwọn tó lè ba ayọ̀ ayé mi jẹ́, lórúkọ Jésù, Olúwa dí ọ̀nà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ mi. Gbogbo àwọn tó lè ba ayọ̀ àwọn ọmọ mi jẹ́, Olúwa dí ọ̀nà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wọn. Gbogbo àwọn tó lè ba ayọ̀ ìdílé mi jẹ́, ní orúkọ Jésù Kristi, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wa. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo àwọn tó lè ba ayọ̀ mi jẹ́, ní orúkọ Jésù Kristi, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ mi. Gbogbo àwọn tó lè ba ayọ̀ mi jẹ́, Olúwa dínà mọ́ wọn lórúkọ Jésù Kristi ká má lè dé ọ̀dọ̀ mi. Olúwa ṣàánú fún mi lónìí. Àwọn tó lè ba ayọ̀ àwọn ọmọ mi jẹ́, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wọn. Àwọn tó lè ba ayọ̀ ìdílé mi jẹ́, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wa. Ní orúkọ Jésù, Olúwa ṣàánú. Gbogbo àwọn tó lè ba ayọ̀ wa jẹ́, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wa. Olúwa ṣàánú fún wa. Àwọn tó lè ba ayọ̀ wa jẹ́ pátá, Olúwa dínà mọ́ wọn, Olúwa dínà mọ́ wọn, Olúwa dínà mọ́ wọn, Olúwa dínà mọ́ wọn ká má lè dé ọ̀dọ̀ wa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé kìí ṣe ọdún méjì sẹ́yìn ló ṣẹlẹ̀ ni? A ti fẹ́ tó ọdún méjì báyìí ní ìlú Ilé Ifẹ̀, ní Ọ̀ṣun State ní Nàìjíríà. Gbogbo a máa mọ ìṣẹ̀lẹ̀ yẹn. Arákùnrin kan ní a young married couple. Òun àti ìyàwó ẹ̀ wọ́n náà jọ pinnu ẹ̀ pé ìyàwó ló sọ fọ́kọ ẹ̀ á dẹ̀ dá kó tẹ̀síwájú education ẹ̀ o. Bóyá tó bá tiẹ̀ ní masters bíi tèmi, bóyá iṣẹ́ tó tún dáadáa wà tó máa gbà. Èmi ìdẹ̀rù bí ìmọ̀ràn burúkú ni o. Wọ́n wá kí ayé wọn dá, wọ́n tún ọgbà àjàrà tí wọ́n ń ṣe. Oh my God, mo gbàdúrà sẹ́ gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń ba èso àjàrà jẹ́ lórúkọ Jésù, wọn ò ní dé ọgbà àjàrà yín lórúkọ Jésù. Àwọn young couple yẹn wọ́n fẹ́ ká yé wọn dá sí i. Wọ́n fẹ́ jẹ́ kí tó kọ́ mọ̀ pé ọmọ làwọn ń bí yìí, wọ́n dẹ̀ nílò owó láti tọ́ ọmọ yẹn, láti gbé àwọn ọmọdé ibi tẹ́rù tì ní bà wọ́n. Ọkọ àtìyàwó wọ́n máa jọ gbà bẹ́ẹ̀ ló wà lọ ṣe masters ní universities kan nífẹ̀ẹ́. Bó ṣe sọ nìyẹn o. Ó ti ń ṣe master yẹn lọ. Ó ti bẹ̀rẹ̀ process, ó ti ṣe gbogbo ẹ̀ o. Ó wá lọ sí ìlú tí university yẹn wà ló wá lókè. Òun ò lè padà sí lélẹ̀ níjẹ́ kó ń lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì. Kò lè lọ sí hòtẹ́ẹ̀lì gbàrọ́gùdú o. Kò lọ sí hòtẹ́ẹ̀lì tí ò sì kíá o. Ó dẹ̀ lọ sí hòtẹ́ẹ̀lì láì mọ̀ pé àtẹni tó ní hòtẹ́ẹ̀lì àtàwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ ritualist ni wọ́n. Wọ́n á pa ni, wọ́n á dẹ̀ yọ páàtì ara yẹn nìyẹn. Iṣẹ́ tán ń ṣe nìyẹn. Gẹ́gẹ́ bí court something ni mo ń sọ fún wa yẹn o. Àṣírí tó jáde ní court ni mo ń sọ fún wa yẹn o. Àbí ẹgbọ́n káàtì ẹ̀lẹ́yìn ní hòtẹ́ẹ̀lì ẹnì àlejò kú síbẹ̀, ẹjọ́ ṣé àwọn ló yẹ kó máa gbé òkú láì sọ fọ́lọ́pàá? Àwọn ló yẹ kó lọ sin Ọlọ́run mi o. Ṣé àwọn ló yẹ kó lọ tó wá pé wọ́n wà innocent tòótọ́, ṣé àwọn ló yẹ kó lọ sin guest wọn tó kú sí hòtẹ́ẹ̀lì? Ṣé bí wọ́n á pe ọlọ́pàá ni ọlọ́pàá dẹ̀ investigate, wọ́n dẹ̀ pe àwọn family wọn, àwọn bá ṣe máa ṣe bó ṣe wà ní gbogbo hòtẹ́ẹ̀lì àgbáyé nìyẹn. Wọ́n dẹ̀ pa arákùnrin yẹn. Wọ́n pa arákùnrin yẹn, wọ́n dẹ́mi ẹ̀ légbodò. Torí kíni? Torí pé wọ́n fẹ́ tẹ̀síwájú iṣẹ́ òkùnkùn wọn. Ọlọ́run mi o. Àwọn ẹni mo pè ní àwọn èèyàn bíi akáni. Wọ́n kó bá ọmọ ọlọ́mọ, wọ́n kó bá ìyàwó ẹ̀, wọ́n kó bá àwọn ọmọ ẹ̀. Lórúkọ Jésù Kristi, wọn ò ní kó bá yín lórúkọ Jésù. Àgbàdua yẹn lẹ́ẹ̀kan. Gbogbo àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kan wà pé káwọn kan máa rí ọ̀nà dé ọ̀dọ̀ wa. Gbogbo àwọn tó lè ba ayọ̀ wa jẹ́ kán máa dé ọ̀dọ̀ wa. This time around, àwa náà a ó sọ fún Ọlọ́run. Olúwa, ẹ má jẹ́ kí n ráàyè dé ọ̀dọ̀ àwọn tí ó ba ayọ̀ ayé mi jẹ́. Òun làdúrà kejì. Ṣé báwọn ẹni ò ní ráàyè dé ọ̀dọ̀ wa báyìí? Àwa náà ó yẹ ká gbàdúrà kí Ọlọ́run nínú àánú rẹ̀ kó darí ẹsẹ̀ wa síbòmíì. Kọ́ kárákùnrin yẹn kó sọ pé hòtẹ́ẹ̀lì mi ló lọ ní ọjọ́ yẹn, tó yẹ pé orí ọ̀rẹ́ ẹ̀ kan tó kàn sọ pé jẹ́ kí n wá pass night nílé ẹ̀, ó ṣeé ṣe kíkú yẹn kó rè kọjá lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n òun fúnra ẹ̀ ló wá fi ẹsẹ̀ ara rẹ̀ lọ sódà àwọn tó ba ayọ̀ ayé ẹ̀ jẹ́.
ẹ̀rí Jésù Olúwa Olúwa ṣàánú fún mi lónìí. Ẹ má jẹ́ kí n ráàyè dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ mi jẹ́. Oh Lord, have mercy on me today. Prevent me from reaching those who will destroy the joy of my life. Prevent me from reaching those who will destroy the joy of my life. Jésù Olúwa, ẹ ṣàánú fún mi lónìí. Ẹ ṣàánú fún àwọn ọmọ mi lónìí. Olúwa jẹ́ ká ọkọ mi, jẹ́ ká ara ìyá mi, jẹ́ ká rí àánú gbà. Ìdílé mi lápapọ̀, Olúwa jẹ́ ká rí àánú gbà. Olúwa, ẹ má jẹ́ kí n rí ọ̀nà dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ mi jẹ́. Ẹ má jẹ́ kí n rí ọ̀nà dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ àwọn ọmọ mi jẹ́ nínú ayé yìí. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Olúwa ẹ ṣàánú fún ìdílé mi lónìí. Olúwa ẹ má jẹ́ kí n rí ọ̀nà dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ mi jẹ́. Olúwa àwọn ọmọ mi dọwọ́ yín o. Ẹ má jẹ́ kí wọ́n rí ọ̀nà dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ wọn jẹ́ ní orúkọ Jésù Kristi. Àwọn akóbá ní lórúkọ tó ń ba èso àjàrà jẹ́ lórúkọ Jésù, mi ò ní rí ọ̀nà dé ọ̀dọ̀ wọn. Èmi náà ò ní rí ọ̀nà dé ọ̀dọ̀ wọn. Àwọn náà ò ní rí ọ̀nà dé ọ̀dọ̀ mi o. Ká rìnrìn wa lọ́tọ̀ọ̀tọ̀, ká ṣègbé ayé ara wa lọ́tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù Kristi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ má jẹ́ kí n rí ọ̀nà dé ọ̀dọ̀ àwọn tí ó bà ayọ̀ mi jẹ́. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, ọba kan wà ní Ísírẹ́lì. Ó jẹ fún nǹkan bí ọdún 3 kan tó pàdánù. Wọ́n pa ni. Ẹ mọ ọba tí mò ń try láti sọ fún yín. Oh my God. Oh my God. Now, ó ti wà disqualified. Tó bá máa lo 100 ọdún láyé kò lè jẹ́ ọba. Kò lè jẹ́ ọba. Kó lo 100 years mọ̀ díẹ̀. Bàbá ẹ̀ ọba ni o. Ṣùgbọ́n ìyá ẹ̀ àlè ló jẹ́ sí ọba, kì í ṣe ìyàwó ọba. So ó ti wà disqualified. Ọmọ àlè ni, kì í ṣe ọmọ àlè tí a tá à ń sọ yẹn, kì í ṣe pé àwọn lọ gbóyún ẹ̀ wá láti ta. Bàbá ẹ̀ ló ní àlè. Bàbá ẹ̀ ló yan àlè. Tí àlè yẹn wá bímọ. So gẹ́gẹ́ bí òfin kò qualify láti jọba. Ṣùgbọ́n ẹ mọ nǹkan tó ṣe. Oh God. Ó wá pàdé àpòpọ̀ mọ́ àwọn assassin. Ó wá ṣa àwọn ọmọ bàbá ẹ̀. Àwọn tó yẹ kó jẹ́ potential kings. Àwọn tí wọ́n nínú àwọn ọmọ bàbá ẹ̀ yẹn wọ́n lè mú anybody nínú wọn kán fi jọba. Ó wá bẹ̀rẹ̀ sí ṣá wọn, bẹ̀rẹ̀ sí ṣá wọn, nìkan lọ pa wọ́n. Lóru ọjọ́ kan náà wọ́n pa gbogbo wọn. Wọ́n pa àwọn 70 ènìyàn tó gbọ́ bẹ́ẹ̀ jọba. Ìgbàgbọ́ ẹ̀ ni pé tó ń bá pa gbogbo àwọn 70 yẹn pátá kó á kú nìkan tí bàbá wọn bá kú, òun á kàn bọ́ síbẹ̀ ní jọgọ́. Ọlọ́run mi o. Judges chapter 9 verse 5. Onídàájọ́ Judges chapter 9 verse 5. Bíbélì sọ̀rọ̀ kan ẹ̀rù bà mí. Bíbélì sọ pé nígbà náà ni ó lọ sí ilé bàbá rẹ̀ ní Ófírà. Ó sì pa àwọn arákùnrin rẹ̀, àní 70 àwọn ọmọ Jerubábélì. Ṣùgbọ́n Jótámù àbíkẹ́yìn nínú àwọn ọmọ Jerubábélì ó bọ́yọ nítorí pé ó sápamọ́. 71 ní ìbárípa. Ṣùgbọ́n ọmọ tó jẹ́ àbígbẹ̀yìn nígbà tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàn ló ń sá. Bí sọ fún ẹ kó sápamọ́. He hid himself. Then he went to his father's house at Ophrah and killed his brothers, the 70 sons of Jerubbaal, on one stone. But Jotham, the youngest son of Jerubbaal, was left because he hid himself. Ó sápamọ́. Mi ìfẹ́ dárúkọ báyìí ni because mi ìfẹ́ popularize ẹ̀. Ẹ̀yin náà lọ kà. Ó pa àwọn 70 people torí pé ó fẹ́ jọba. Ọlọ́run mi o. Oh God. Àwọn tó yẹ pé àjàrà wọn ti ní ìtànà. Wọ́n ti ń pè wọ́n ní prince already. So they are future kings. Ṣùgbọ́n ó dẹ́mi wọn légbodò. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ ká kọ́ sọ fún Ọlọ́run náà. Jésù Olúwa, ẹ dáàbò bò mí lọ́wọ́ àwọn tí ẹ̀mí ènìyàn ò jọ lójú. Nínú ayé yìí wọ́n pọ̀ o. Ẹ kàn máa rí ẹlòmíì ni. A kàn yọ ọlọ́run kan tó mú.
ọlọ́run ọmọ kan tó touch ní brain yẹn á dẹ̀ yọ ọ̀bẹ á dẹ̀ bẹ̀rẹ̀ sí gún àwọn ènìyàn pa. Ní àwọn orílẹ̀-èdè kan ìbọn ó wà dáadáa, ẹ̀yin á dẹ̀ gbé ìbọn á dẹ̀ lọ sí supermarket, wọ́n lọ church, wọ́n lọ anywhere àtẹ́rẹ́ ò bá ti pọ̀ sí, wọ́n á dẹ̀ máa pààyàn, wọ́n lè lọ sí night club, wọ́n àti rí kò sí bí tí àti rí àwọn tó lọ, wọ́n lè lọ pààyàn, wọn ò ní kí ṣe pé àwọn yẹn ṣẹ̀ wọ́n o, wọ́n kàn pa wọ́n ṣá, ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Oh Lord, protect me from those who disregard human life. Kò kàn wọ́n pé ẹnìkan ẹ̀mí máa ní tí ò ṣe é rà, wọ́n á dẹ̀ dálé gbòdò. Jésù Olúwa, ẹ dáàbò bò mí lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ dáàbò bò àwọn ọmọ mi o lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ dáàbò bò ìdílé mi lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ dáàbò bò mí, Olúwa ẹ dáàbò bò àwọn ọmọ mi, Olúwa ẹ dáàbò bò ìdílé mi lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ dáàbò bò àánú ilé wa, dáàbò àánú ìdílé wa, Olúwa ẹ dáàbò àánú ìdílé wa, ẹ̀bẹ̀ lábẹ́ Ọlọ́run wa, àṣepẹ́ lórúkọ Jésù Kristi lọ́wọ́ àwọn tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ dáàbò wa lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ ṣàánú fún wa, ààbò yín lábẹ̀bẹ̀ fún. Olúwa ẹ ràn wá lọ́wọ́, Olúwa ẹ ràn wá lọ́wọ́, Olúwa ẹ dáàbò bò wá lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Oh God, oh God, oh God. Mi ò mọ̀ bóyá àdúrà yẹn yé yín bó ṣe yé mi. Wo òótọ́ ní Bíbélì sọ o pé ìgbésẹ̀ kan péré báyìí ló wà láàrin ikú àti ìyè. Lórúkọ Jésù Kristi ẹ ò ní gbé ìgbésẹ̀ ikú lórúkọ Jésù. Àwọn ọmọ yín ò ní gbé ìgbésẹ̀ ikú lórúkọ Jésù Kristi. Wọ́n máa sọ ìtàn yẹn fún mi lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ máa ní. Àwọn olè wọ́n rọ́ọ̀bù báǹkì kan. Nígbà tí wọ́n wọ báǹkì yẹn bẹ́ẹ̀ everybody lie down, ọ̀rọ̀ wọn ò jù bẹ́ẹ̀ lọ. Bí ìgbà tó yẹ pé wọn ò rẹ́ni dọ̀bálẹ̀ fún wọn lé wọn. Àwọn èèyàn wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ lọ, wọ́n dẹ̀ succeed. Torí báǹkì yẹn bọ́ sí kọ̀rọ̀, wọ́n succeed. Láti dé vault báǹkì yẹn wọ́n ti kó gbogbo owó o, wọ́n ti dì sí báàgì o, wọ́n ti kó sí wọ́n ti gbé backpack wọn sẹ́yìn o, wọ́n ti ní opportunity láti bọ́ sínú mọ́tò wọn kí wọ́n sá lọ o, wọ́n tẹ̀ tí fẹ́ẹ̀ dé nínú mọ́tò nìkan bá padà. Ó dẹ̀ àwọn tó láì dá àwọn yẹn ó dẹ̀ ka 27 ènìyàn, ó dẹ̀ shoot wọn, ó dẹ̀ pa gbogbo wọn. Mo hàn pé kí ló lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Ẹ̀gbọ́n kí ló lè ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Wọ́n ní nígbà tí wọ́n mú arákùnrin yìí tán, kí ló dé tó fi pa àwọn 27? Ṣe bẹ́ẹ̀ ti rọ́ọ̀bù, ẹ ti kówó, ẹ ti lọ, ẹ ti gba fóònù àwọn ènìyàn, ẹ ti gba aago lọ́wọ́ wọn, ẹ ti gba ẹ̀ṣọ́ ọrùn wọn, ẹ ti gba oh God. Ẹ dẹ̀ tí wọ́n á kó àwọn 27 lọ sí yàrá kan, ẹ wá pa wọ́n ẹ̀kan 27 only. Ó ní ọjọ́ yẹn ní birthday òun, ọjọ́ yẹn ló ń pé 27 years old. Ṣé ẹ̀yin náà ti rí báyìí? Iṣẹ́ tí kọ̀lọ̀kọ̀lọ̀ ayé lè ṣe. Mo tún sọ lẹ́ẹ̀kan sí pé kò sí ẹnìkan báyìí nínú ìdílé yín tó máa bọ́ sọ́wọ́ ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú lórúkọ Jésù. Jésù Olúwa, ẹ dáàbò bò mí, ẹ dáàbò bò ìdílé mi lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Oh Lord, protect me and protect my family from those who disregard human life. Olúwa ẹ ṣàánú fún mi, àánú mo bẹ̀bẹ̀ fún tèmi. Tó pé mi nìkan kọ́ ni mò ń gbé àgbáyé, àwọn ọmọ mi nìkan kọ́ ló ń gbé àgbáyé, ìdílé mi nìkan kọ́ ló wà nínú ayé yìí. À ń gbé pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni, ṣùgbọ́n a bẹ̀bẹ̀ fún àánú yín. Olúwa o, ẹ dáàbò bò wá lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, Olúwa gbàdúrà lónìí. Olúwa ẹ dáàbò bò wá, ẹ dáàbò bò mí tọmọtọmọ, ẹ dáàbò bò mí tayátayá tọkọtọkọ, ẹ dáàbò bò mí tilétilé lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ dáàbò bò wá, ẹ jẹ́ ká rí àánú gbà, ẹ jẹ́ ká rí àánú gbà, ẹ jẹ́ ká rí àánú gbà. Jésù Kristi, ẹ jẹ́ ká rí àánú gbà. Olúwa ẹ dáàbò bò wá lọ́wọ́ àwọn ẹni tí ẹ̀mí ènìyàn jọ lójú. Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo rántí bàbá yẹn, olóyè Amani, olóyè ni àwọn high chief tún ni high chief kíkú pé tán high chief Amani nínú Bíbélì. Ṣe rí ìtàn Amani yẹn, ara ìṣòro tí ọba Sọ́ọ̀lù ní Ísírẹ́lì tó dálẹ̀ nìyẹn fún àwọn Ísírẹ́lì. Ogun yẹn dẹ̀ jà wọ́n ní gbogbo ìran wọn, kò sí ogun yẹn tí ò jà wọ́n ní gbogbo ìran wọn. Tí gbàgbé ìtàn Sọ́ọ̀lù ni. Nígbà tí Ọlọ́run sọ fún ọba Sọ́ọ̀lù tó rán wòlíì Sámúẹ́lì sí pé kó kàn lọ sí ìlú Amálẹ́kì kàn lọ pa gbogbo wọn run. Bíbélì sọ pé ó dá ọba Ágágì ó dá sí. Nígbà tá a dé inú ìwé Ẹ́sítà,
ní ọ̀pọ̀lọpọ̀ ìran lẹ́yìn ìgbà yẹn. Ámánì tó bá ṣe kú pa àwọn Júù yìí, ìran Ágágì yẹn ni. Ọlọ́run tó ní kán lọ pa wọn, ṣé kò mọ nǹkan tó ń ṣe ni? Ọba Sọ́ọ̀lù ó dá nǹkan lẹ̀ kìí ṣe rọ́. Ẹ̀rí kí dẹ̀ ni wọ́n ṣe fún àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé, àwọn oh God. Bíbélì sọ nínú ìwé Esther chapter 3 verse 6 pé Esther chapter 3 verse 6 ó ní ṣùgbọ́n kò fẹ́ dáwọ́lé Módékáì nìkan, nítorí wọ́n ti wí fún un nípa àwọn ènìyàn Módékáì. Ẹ̀rí Módékáì yẹn ló ṣẹ̀. Kí ni ẹ̀ṣẹ̀ Módékáì? Nígbà tí ọba fi Ámánì jẹ oyè àìṣìfù, ó dẹ̀ yẹ ẹ̀tọ́ everybody ni pé ká máa bọ́ ṣe ń bá burúburú lábẹ́ ọba, bẹ́ẹ̀ náà ṣe gbọ́dọ̀ bá burúburú tó náà bá kọjá. Ó wá ń kọjá, Ámánì dẹ̀ ń ṣiṣẹ́ lẹ́nu géètì, òun bá burúburú torí àwọn Júù irọ́ wọn ní pride yẹn láyé, irọ́ wọn ò ní ṣerú ẹnikẹ́ni. Ní tó jẹ́ kí àwọn ìyà kan máa bínú sí wọn káàkiri àgbáyé nìyẹn. Torí wọ́n máa ń proud, wọ́n máa fọlọ́run wọn proud. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob, sẹ́ńtẹ́lẹ̀ tọ́ọ̀ṣì wa. Ìwúrọ̀ wà lè forí balẹ̀ fẹ́ nìkan. Ọlọ́run ẹ̀ṣẹ̀ àwọn Hébérù mẹ́ta náà nìyẹn. Àwọn proud jù yẹn lọ. Èmi náà proud jù yẹn náà lọ. Kẹ́nìkan wà ní ìfàlẹ̀ fẹ́yìn wo, ọ̀kẹ́nìkan ní àmà dì pẹ̀lú ẹ̀yìn á dìlì pẹ̀lú ta. Ẹ lọ́wọ́ wá bí jókòó sí ẹ̀yìn níláárí. Ẹ̀yin lè dìlì pẹ̀lú ara yín, kẹ́tọ́ wá dìlì pẹ̀lú ẹlòmíì. Bí ọ̀rọ̀ yẹn ṣe gẹ́lẹ́ nìyẹn, ẹ̀ṣẹ̀ nìyẹn. Ṣé bí ẹni tó bá dẹ̀ ṣẹ̀ olùmọ̀bájà wà ní ara o ní bó ṣe gbọ́ pé Júù ni máa yẹn ó dẹ̀ lágbára ẹ̀ ló plot pé gbogbo àwọn Júù pátá kan lọ pa gbogbo wọn pátá. Nǹkan tí bẹ́ẹ̀ ní tí a ti sọ bẹ́ẹ̀ nìyẹn. Ó ní ṣùgbọ́n kò fẹ́ dáwọ́lé Módékáì nìkan, nítorí wọ́n ti wí fún un nípa àwọn ènìyàn Módékáì. Dípò èyí, Módékáì ń wá láti pa àwọn Júù run tí ó ń bẹ ní gbogbo ìjọba Ahasuérusi. Àwọn ènìyàn Módékáì ló ń pè wọ́n, kò tí ẹ fẹ́ pè wọ́n lórúkọ, àwọn ènìyàn Módékáì. Lọ pa gbogbo ọrùn dànù. Ìgbàgbọ́ ẹ̀ nìyẹn. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé kan tún nìyẹn. Iṣẹ́ tiwọn ní ìkórìíra. Ṣé bí owó tún yàtọ̀? Ìkórìíra pátápátá ni pé àwọn Yorùbá, àwọn blacks la máa padà náà. Ó dàbí ní Amẹ́ríkà ní ọdún yẹn lọ́hùn. Ṣé kìí ṣe Texas náà ló ti ṣẹlẹ̀ ni? Wọ́n lọ sí minority community pé àwọn yẹn minority ló pọ̀ jù ń bẹ̀. Ó dẹ̀ lọ sí mọ́ọ̀lù yẹn, ó dẹ̀ gbé mọ́ọ̀lù, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pa àwọn yẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe ọ̀rọ̀ yẹn jọra. A sọ fún Ọlọ́run pé Jésù Olúwa, ẹ gbà mí lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ gàba lé mi lórí nítorí ipò wọn. Àwọn kan abẹ́ ó ṣẹlẹ̀ káàkiri ní gbogbo gbà, torí pé ipò wọn dàbí pé wọ́n lẹ́nu ń bẹ̀, wọ́n á lò wọn ò ní jẹ́ kí gbọ́wọ́ Yorùbá ni wọ́n ní àkùkọ kékeré, wọ́n ní àkùkọ gàgàrà kì í fẹ́ kékeré ó kọ àkùkọ gàgàrà. Òwe Yorùbá àwọn òwe wèrè kan wà tí mo ní ká máa sọ mọ́. Erin fọn kọ́mọ ẹ̀ náà fọn, gbọ́ sọ́mọ ẹ̀ ò lẹ́nu ni. Èmi fẹ́ fọn káwọn ọmọ mi náà máa fọn o, káyà mi náà máa fọn, kí ìdílé mi máa fọn. Èmi kọ́ ni màá dí ìtẹ̀síwájú wọn lọ́wọ́, kò ṣeé ṣe láyé. Oh Lord, deliver me from those who want to dominate me. Àwọn tó fẹ́ jẹ gàba lé mi lórí. Wọ́n máa lo agbára òkùnkùn wọn láti máa fi manipulate ayé mi. Wọ́n máa lo agbára òkùnkùn wọn láti máa fi dààmú àwọn ọmọ mi. A sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí, Jésù Olúwa, ẹ gbà mí lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ gàba lé mi lórí pẹ̀lú agbára wọn, pẹ̀lú ìka inú wọn. Olúwa, ẹ gbà mí pátápátá lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ gàba lé mi lórí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa, ẹ gbà mí lọ́wọ́ àwọn tó fẹ́ jẹ gàba lé mi lórí nítorí ipò wọn, nítorí agbára wọn, nítorí ọlá wọn. Olúwa, ẹ gbà mí lọ́wọ́ wọn. Ẹ̀yin lẹ lè gbà mí lọ́wọ́ wọn. Olúwa, ẹ gbà mí, 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 Olúwa, ẹ gbà mí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká padà báyìí sí ẹsẹ̀ Bíbélì tá a fi bẹ̀rẹ̀ yẹn. Ìyẹn Song of Solomon chapter 2 verse 15. Ó ní, catch us the foxes, the little foxes that spoil the vines, for our vines have tender grapes. Àwọn àjàrà wa ti ń tanná, àjàrà wa ti ń mẹ́sùn ẹ̀wà. Àdúrà yẹn gangan náà nìyẹn, ó ní mo ti pè yẹn. A sọ fún Ọlọ́run. Jésù Olúwa, èso àjàrà ìdílé mi ni àwọn ọmọ mi. Èso àjàrà ìdílé mi òun ni àwọn ọmọ mi.
èso àjàrà ìdílé mi ni iṣẹ́ mi, ó ní àlàáfíà mi, ó ní ọkọ mi, ó ní aya mi. Àwọn nǹkan tí ayé yín so jáde nìyẹn. Àwọn nǹkan tó múni yín dùn yẹn, ó ní ayé yín so jáde. Ẹ wá protect wọn báyìí lọ́wọ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀. Oh Lord, the vine of my family are my children. The vine of my family is my health, my work, my progress. Kọ́lọ́run kó mọ̀ bẹ́ẹ̀ bá ṣe máa sọ nìyẹn. A wá sọ fún Ọlọ́run kí Ọlọ́run kó gbà wọ́n pátápátá lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. The foxes of the world. Oh Lord, the vine of my family are my children. The vine of my family is my husband, my wife, my job, my health, my blessing, my property. Those are the vines of my life. Therefore, deliver me completely from the foxes of the world. That is the prayer. A fẹ́ dáàbò bo àwọn nǹkan tó jẹ́ tiwa báyìí ká tó lọ sínú àdúrà àánú wa. Jésù Olúwa, èso àjàrà ìdílé mi ó ní àwọn ọmọ mi. Èso àjàrà ìdílé mi ní ọkọ mi, ó ní aya mi, ó ní iṣẹ́ mi, ó ní àlàáfíà mi, ó ní gbogbo tí mo ní. Nítorí náà, Olúwa gbà wá pátápátá lọ́wọ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Èso àjàrà ìdílé mi, ó làwọn ọmọ mi o. Olúwa gbà àwọn ọmọ mi pátápátá lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Lórúkọ Jésù, èso àjàrà ìdílé mi, ó mà ní iṣẹ́ mi, ó mà ní aya mi, ó ní ọkọ mi, ó ní gbogbo tí mo dáwọ́lé, ó ní dúkìá mi. Olúwa dáàbòbò, Olúwa dáàbòbò lọ́wọ́ àwọn abàǹkànjẹ́. Olúwa dáàbòbò lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Lórúkọ Jésù Kristi, Olúwa ṣàánú bí ẹ sọ pé àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké wọ́n ló ń ba èso àjàrà jẹ́. Olúwa gbà mí lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ayé. Lórúkọ Jésù, Olúwa ṣàánú. Ẹ gbàdúrà yìí dáadáa o. Ẹ gbà tọkàntọkàn. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ gbà ẹ wò. Tí Ọlọ́run bá dáàbòbò ayé yín, òun nìkan lẹ lè fi ní ìsinmi o. Òun lẹ lè fi rójú ráàyè ṣe àwọn nǹkan kan tó kù. Òun lẹ lè fi dáwọ́lé nǹkan rere. Òun lẹ lè fi achieve aim yín nínú ayé yìí. Olúwa ṣàánú fún mi Ọlọ́run wa. Olúwa ṣàánú fún mi Ọlọ́run wa. Èso àjàrà mi, òun làwọn ọmọ mi o. Èso àjàrà mi, òun ni ọkọ mi o. Èso àjàrà mi ni aya mi o. Ní Jésù Kristi, èso àjàrà mi, òun ni iṣẹ́ mi o. Èso àjàrà mi ni àlàáfíà mi o. Èso àjàrà mi ni ìdílé mi o. Olúwa gbà wá, Olúwa dáàbòbò wá lọ́wọ́ àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ayé. Lórúkọ Jésù, Olúwa dáàbòbò wá, Olúwa dáàbòbò wá, Olúwa dáàbòbò wá. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á lọ sínú àdúrà àánú wa. Ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ó yẹ bẹ̀rẹ̀ sí béèrè, ẹ máa ṣe pé àkókò ti lọ. Ẹ bẹ̀rẹ̀ sí béèrè ní ọwọ́ agbára. Ẹ béèrè, ẹ bẹ̀bẹ̀. Tó bá ní nǹkan kan tí ẹ ń fẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, tó bá ní nǹkan kan tẹ́ fẹ́ kí Ọlọ́run kó ṣe fún yín, ẹ béèrè, ẹ ṣe pé ẹ má panu mọ́, ẹ má panu dé, ẹ sọ tí yín náà fún Ọlọ́run. Ẹ̀yin náà ẹ jẹ́ ká bá yín yin Ọlọ́run. Ó yẹ máa gbàdúrà. Ibi la ti máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà mọ̀, a máa ń change post wa níbí o. Mo sọ fún wa, orí ìkúnlẹ̀ ló ti dáa jù láti gbàdúrà àánú. Ó yá, ẹ máa gbàdúrà àánú. Àánú Ọlọ́run farahàn. Àánú Ọlọ́run farahàn. Opportunity ẹ fẹ́ close báyìí. Tó dáa ti wà lẹ́nu ẹ̀ báyìí. Ó ti lọ bí wákàtí kan. Ó yẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Ẹ gba Ọlọ́run gbọ́. Ẹ gba Ọlọ́run gbọ́ pé òun nìkan ló lè ṣe. Bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yẹn. Tẹ́ ẹ bá ní àwọn kùkùbákùn lé yín, ẹ ti máa lọ bẹ̀ kẹ́ ẹ má dákẹ́ àdúrà o. Ẹ lọ bẹ̀ kẹ́ lẹ máa sọ sí gbó bẹ́yẹn ni o. Gbogbo àwọn omi tẹ́ ẹ mọ̀ díẹ̀, gbogbo àwọn anointing oil tẹ́ ẹ mọ̀ bí tó ti wá, gbogbo àwọn nǹkan rere tẹ́ ẹ kó sá, àwọn ló máa jẹ́ ìdènà yín o. Ká lè mú ìdènà kúrò ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. Ẹ máa gbàdúrà. Ẹ sọ fún Ọlọ́run nípa àlàáfíà. Ẹ sọ fún Ọlọ́run nípa àwọn ọmọ yín. Ẹ sọ fún Ọlọ́run nípa ayé yín. Ẹ sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ gan. Ó yẹ máa gbàdúrà. Ó yẹ máa gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jọ̀ọ́ tá bá rí ẹnikẹ́ni tó bá yẹ kó ó ní àìsàn lára lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jẹ́ kó sáré bu omi. Ẹ má dandan kọ́ ni kẹ́ wá bottled water. Ẹ ṣáà bu omi, ẹ bu níbi tẹ́ bá omi tó ṣe é mu ni o. Ẹ ṣáà bu lẹ́ni wíyà. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín, àyìn orúkọ yín, àfọpẹ́ fìyìn fògo fún orúkọ yín fún àǹfààní míì tẹ́ fílẹ̀ fún wa lónìí. Olúwa gbà ọpẹ́ wa, Olúwa gbà ìyìn wa. Bíbélì sọ pé mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó ń ba èso àjàrà wa jẹ́, k'Ọlọ́run kó mú wọn fún wa. Mo gbàdúrà bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀mẹ́ láàyè. Gbogbo tí ẹ wí lónìí, Ọlọ́run fi àṣẹ ńlá sí lórúkọ Jésù Kristi. Bí bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀mẹ́ láàyè, wọn ò ní kó bá yín o, wọn ò ní kó bá àwọn ọmọ yín. Mo gbàdúrà àwọn kan wà tó jẹ́ pé ẹ̀mí ènìyàn jọ wọ́n lójú, wọn ò kíá. Mo gbàdúrà
Ọlọ́run jẹ́ kán rí ọ̀nà dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín, gbogbo àwọn tó yí yín ká, tá a bá rí ẹnikẹ́ni nínú wọn tí owó kíkorò ti jẹnu pátá ní orúkọ Jésù Kristi. Ọlọ́run pè yín níyà, Ọlọ́run dáàbò bò yín tilétilé, Ọlọ́run pa yín mọ́ lórúkọ Jésù Kristi. Oore tí Ọlọ́run ti fi sínú ayé yín ọ̀tá ó dàbí ìtàn yẹn ni. Wọ́n nígbà tí olóko tó ti kúrò ní oko ẹ̀ tán, wọ́n ní ọ̀tá wá fún èpò sínú àlìkámà. Mo gbàdúrà Ọlọ́run ìyanu ẹyọ èyí tó ní àwọn áńgẹ́lì ní ìkáwọ́, àwọn áńgẹ́lì tójú wọn kan sí ẹ̀mí òkùnkùn. Mo gbàdúrà kí Ọlọ́run kó yàn wọ́n láti yí ìdílé yín ká lórúkọ Jésù Kristi. Ẹ bọ́yọ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn, lọ́wọ́ ìjẹgàba wọn, lọ́wọ́ control wọn. Mo ní ẹ bọ́yọ lọ́wọ́ ẹ̀mí òkùnkùn. Mo gbàdúrà fún ìdílé yín lórúkọ Jésù. Ẹ ò ní ìsinmi lórí ìdílé yín. Bọ́lá ti bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè, ẹ ní ìsinmi lórí àwọn ọmọ yín lórúkọ Jésù. Lórí iṣẹ́ yín, ẹ ò ní ìsinmi lórí iṣẹ́ yín. Lórí àdáwọ́lé yín, ẹ ò ní ìsinmi lórí àdáwọ́lé yín. Ohun gbogbo tó jẹ́ ti yín lórúkọ Jésù Kristi, ẹ ò ní ìsinmi lé wọn lórí. Mo yí orin yín padà sí orin ọpẹ́, mo yí orin yín padà sí orin ìyìn, mo yí orin yín padà sí orin ìṣelógo. Láti sìn lọ, orin ọpẹ́, orin ìyìn lórúkọ Jésù kó máa jábọ́ lẹ́nu yín. Mo gbàdúrà bọ́lá ti bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láàyè, ẹ gbádùn Ọlọ́run. Mo ní kẹ́ bẹ̀rẹ̀ sí gbádùn Ọlọ́run. Èyí tó kù kí ọdún yìí tí ó fi parí ní orúkọ Jésù Kristi yóò jẹ́ gbogbo àkókò ẹ̀rí nínú ayé yín lórúkọ Jésù Kristi. Àwọn tó mọ̀ yín tẹ́lẹ̀ wọ́n á wo ayé yín, nítorí ayé yín yẹn wọ́n á padà sin Ọlọ́run òótọ́ lórúkọ Jésù Kristi. Ògo Ọlọ́run yóò farahàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìjẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Mọ́mí ẹ ti rí àánú gbà, dáàdì lórúkọ Jésù Kristi ẹ gba àánú Ọlọ́run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.